Assalamu alaikum gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run láì ní gba àsìkò gẹ́gẹ́ bí mo sọ fún wa pé next video wa live ni mo wá yìí ẹ má bínú tá bá ráyè a máa wá live mi ráyè rárá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so live ni mo wá láàárọ̀ yìí láti wá kọ́ wa ní especially àwọn ìyá wa àwọn sisters wa tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ tí wọ́n ti lo oríṣiríṣi nǹkan egbògi ni kó wá lọ gbìyànjú láti ṣe egbògi lágbára gan wọ́n gbé nǹkan sínú wúńbù èèyàn ni wọ́n jẹ́ kíyàn lóyún ẹlòmíín lálàá a máa gbọ́mọ jó lọ́sàn-án a máa gbọ́mọ jó lálẹ́ a rí pé òun ò ṣe kíni kò dẹ̀ rọ́mọ yẹn láyé kò róyún ní wọ́n ti gbé ó ń fọmọ lọ́mú ń bomi ni ó ń tọ́jú ọmọ ń bomi ni wọ́n ti gbé ọmọ ẹ̀ lọ sí unseen ward evil ward ẹlòmíín á dẹ̀ rí pé òun ti lóyún nísìn adédé rí pé bóyá òun ń só oyún yẹn kúrò lára òun ẹlòmíín á lóyún àlákàlà lálá oyún á kúrò lára ẹ̀ oríṣiríṣi ẹlòmíín á ti lóyún kò ní mọ̀ àtọ́jú oorun bóyá ó máa dédé rí pé nǹkan kan wá bá òun lájọṣepọ̀ oyún á kúrò lára ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí ò kí ń jẹ́ kóbìnrin tètè conceive láti lóyún àbóbìnrin tó tún lóyún pẹ̀lú àánú Ọlọ́run tí wọ́n tó tún parẹ́ mọ́ lára ètò yìí ni kó wá lọ ṣe o ayé pé gba o alukuran ti wa ó jẹ́ ká mọ̀ pé iná wí ara kun owó àwakọ̀ bí ìlú mi ní aishu látara ònáhùn èṣù àtàwọn companion ẹ̀ wọ́n wò yín tẹ̀lé rí wọn ètò yìí ni kó wá lọ ṣe tí mo sọ fún yín nípa olúgbòhùnsẹ̀sẹ̀ tó bá ti lo egbògi yìí wọ́n fún ẹ ní nǹkan jẹ ni wọ́n gbé nǹkan sínú wúńbù ẹni wọ́n jẹ́ kó lóyún obìnrin ló ní ètò yìí o láti lè conceive ní kíákíá kí má waste time ẹ gbìyànjú kẹ́ bá mi gẹ́ẹ̀tì ìwọ tó bá fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ́ ìgbọ́mọpọ̀n ọbẹ̀ yìí ni wàá ṣe wàá dẹ̀ jẹ ọbẹ̀ yìí ní ọjọ́ kẹta àbọ̀jọ́ kejì tó bá parí period ẹ̀ ẹ̀kan náà ló máa jẹ́ eléyìí ó máa jẹ́ part 1 part 2 mo tún bọ̀ lọ́la láti tún wá kọ́ wa máa bá dórí 10 ṣẹ́rí gbogbo nǹkan tá ń kọ yín yẹn ara yàtọ̀ sára anẹ́sù ṣáta ìzàmà àǹtà ṣùkítàùmù láyẹ́sítẹ̀wé nẹ́ka máa láyẹ́sítẹ̀wé sájàrò bígi oko ṣe jọra wọn ẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ò jọra wa ìdí tá fi ń kọ́ wa lóríṣiríṣi àwọn nǹkan báyìí ẹlòmíì á lo irú ètí mo ń kọ́ yín sí ẹlòmíì á lo á ṣiṣẹ́ fún ẹlòmíì á lo kò ní ṣiṣẹ́ fún òun lò ní gbùdọ̀ fi sinmi ṣáà má ti ṣẹbọ má fi tọ̀fọ̀ gbẹ́ àmọ́ pé òun wá egbògi láti kojú àìsàn tó bá ẹ láti kojú ìpèníjà tó bá ẹ légbògi tó wà lẹ́jìtì kúlìdá ilẹ̀ udáwáhù fálítátìlìbù dáwáhù lìdá yíkòn fálátátìlìbù òbí aram ọlọ́run mi ń dá àìsàn kan kí n má fi ìwòsàn ẹ̀ tílẹ̀gbẹ́ àmọ́ mi ń fi ìwòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín ẹ ti ọ̀rọ̀ sáà nísìn ẹ máa lo àwọn egbògi wọ̀nyẹn eléyà lo abalára mu eléyà tún lò mí abala la fi ń sọ oríṣiríṣi ọlọ́run á dẹ̀ gbàdúrà wa ládẹ̀ fi ń polówó àwọn product wa náà torí àwọn tí ò bá rówó láti lè ra product wa kí wọ́n ṣe ìtọ́nisọ́nà tá a bá kọ́ wọn náà so kó máa jẹ́ sádàkọ̀ járíyà kó máa jẹ́ ládàá gbogbo àtọ́ bá ń lò tó máa ń bá àánú ọlọ́run bá pàdé ń bẹ́ẹ̀ àdúrà máa bá àwa àtàwọn tó bí wa ọlọ́run á gbàdúrà wa lónìí egbògi láti lóyún ọbẹ̀ ni bá mi gẹ́ẹ̀tì ewé àti egbò olúgbòhùnsẹ̀sẹ̀ ewé àti egbò igi olúgbòhùnsẹ̀sẹ̀ yẹn làwọn Yorùbá máa ń sọ pé ọjọ́ tí olúgbòhùnsẹ̀sẹ̀ bá tegbò ló ń kàn lẹ́pa olúgbòhùnsẹ̀sẹ̀ ewé ẹ̀ àti egbò ẹ̀ ó máa ń lẹ́gùn lára báyìí ẹ sọ fáwọn ọlọ́dẹ àbáwọn oníṣègùn ó ti yẹ yín nísìnyí bákan náà ní ká gẹ́ẹ̀tì ewé àti egbò àkókò igi àkókò ewé àti egbò igi àkókò tí wọ́n ní wọn kì í fi ewékéwé joyè lẹ́yìn ewé àkókò òun ní àti olúgbòhùnsẹ̀sẹ̀ ewé olúgbòhùnsẹ̀sẹ̀ àti egbò olúgbòhùnsẹ̀sẹ̀ ewé àkókò àti kíni àti egbò igi àkókò ẹ wá bá mi gẹ́ẹ̀tì ewé rẹ̀kùrẹ̀kù yẹn ní àwọn Yorùbá máa ní rẹ̀kùrẹ̀kù kan kì í fà kọjá ojú ọ̀nà bá mi gẹ́ẹ̀tì ewé rẹ̀kùrẹ̀kù oyún tó fẹ́ níyì ó máa survive ọlọ́run ò tako egbòogi ìwòsàn ó máa survive kò ní sí ọwọ́kọ́wọ́ lórí ẹ̀ tó bá ti gẹ́ẹ̀tì ewé àtegbò olúgbòhùnsẹ̀sẹ̀ tó gẹ́ẹ̀tì ewé àtegbò ewé àkókò gẹ́ẹ̀tì ewé rẹ̀kùrẹ̀kù gẹ́ẹ̀tì ìyèrè díẹ̀ bá mi gẹ́ẹ̀tì irú lọ́pọ̀lọpọ̀ bá mi gẹ́ẹ̀tì ata àjọsìn níwọ̀nba bá mi gẹ́ẹ̀tì ọmọ atare níwọ̀nba kó wá bá mi gẹ́ẹ̀tì omi ìbùlẹ̀ omi tó ń sun láti inú ilẹ̀ tí ò kúrò lójú kan tó wà lójú kan àwọn omi tó máa ń sun ta ló máa ń pọn àyè tí wọ́n ti gbé lóko rí irú àwọn tá a gbé lóko tá a gbé nílùú ńlá ó ti yẹ yín sìn omi ìbùlẹ̀ àwọn omi tí wọ́n lọ máa ń pọn ní àwọn fíléèjì yẹn so omi tó ń sun láti ilẹ̀ omi yẹn ló fẹ́ fi ṣe ọbẹ̀ yìí wọ́n wá bá mi gẹ́ẹ̀tì ẹranko kan tí wọ́n ń pè ní akíka yẹn ó máa ń tijú obìnrin wọ́n máa ń ta àwọn tó máa ń ta ẹran ta òkété ta kíní fífín àwọn ẹran fífín yẹn ẹ bèrè ẹran akíka gẹ́ẹ̀tì wọ́n bá ẹran akíka tó bá ti lọ gbogbo nǹkan ìtàn tó ti fa sínú kòkò
ya ẹran akíka yẹn sínú ẹ̀ fepo sí kó fi yọ̀ sí má fi magí sí o ó máa bògùn jẹ́ o má dẹ̀ fòróró ṣe epo ní kó fi ṣe àwọn kan máa ń béèrè pé ṣé pọ́ọ̀tù ní káwọn fi ṣe àbí kòkò lo pọ́ọ̀tù kó fi ṣe nǹkan tá a gún pọ̀ yìí ló mátà ṣé mọ̀ páyé ìgbà táwọn bàbá ńlá wa yẹn kò sí pọ́ọ̀tù òyìnbó pọ́ọ̀tù amọ̀ ló wà ó ti yẹ yín sìn ni wọ́n fi ń lò ó bẹ̀ tó bá wù ẹ́ o lè gbá pọ́ọ̀tù amọ̀ náà kó fi ṣe pé o fi ṣe àṣẹ pé báwọn bàbá yẹn ṣe ń lò ó bọ̀ àmọ́ lọ́run ló fẹ́ gbà kì í ṣe àwọn bàbá so tó bá gẹ̀ẹ́tì pọ́ọ̀tù òyìnbó materials yìí ni kó ti pé nǹkan tó fẹ́ lọ nú ẹ̀ tó fẹ́ lọ treat kéèsì nìyẹn gbàgbé pé kòkò kò yẹ bẹ́ẹ̀ náà làwọn míì afẹ́ wẹ̀wẹ̀ wọ́n àbí kọ̀ọ̀kan wọ́n máa ní àwọn ò lè lo wọ́n máa wá kọ̀ọ̀kan awúsá kiri wọ́n pé wọ́n lè lo kọ̀ọ̀kan net kò necessary nǹkan tó fẹ́ fi kọ̀ọ̀kan yẹn wẹ̀ ló mátà tó máa gba inú vein ẹ wọlé sínú system ẹ tádẹ̀ lọ correct nǹkan tó yẹ kó correct àti pé gbogbo agbára ọlọ́run ọba lónìí inna lizzata lillahi jami'an so bó ṣe jẹ́ nìyẹn ẹ fi kòkò ṣe àbí kẹ́ fi pọ́ọ̀tù ṣe pẹ̀lú epo pupa ó ti yẹ yín sìn so ọlọ́run á gbàdúrà wa insha Allahu rahman so síwájú kó tó ṣiṣẹ́ ìfi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn kan jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123 214254 fi fídíò yìí ránṣẹ́ kó ṣíà kó kọ àwọn èèyàn lára àwọn èèyàn àti lóyún kọ́ ló ṣòro àwọn èèyàn ń lóyún àmọ́ àwọn ẹni èṣù ló ń kó oyún yẹn kúrò lára wọn àwọn míì wọ́n ti lọ jókòó sínú wúńbù ẹ̀ pámánẹ́ǹtì mò ń sọ fẹ́ àwọn ẹ̀mí èṣù wọ́n máa ń wà nínú wúńbù wọ́n ti fóbìnrin míì ní nǹkan jẹ wọ́n ti fi nǹkan sóúnjẹ fẹ́lòmíì wọ́n ti fún ẹlòmíì láfúnjẹ látọjú oorun àwọn nǹkan wọ̀nyẹn àwọn ẹ̀mí èṣù ni wọ́n á lọ di nǹkan wọ́n á lọ di living thing nínú tó lè fojú rí tóró ò lè fojú rí structure àlìjọ̀nú kò dẹ̀ síbi tálìjọ̀nú ò lè gbé ẹ ti ẹ̀rọ sáni ń sìn ó ń wà wá gbé sínú wúńbù obìnrin á wà bẹ́ẹ̀ gbogbo bọ́kọ ẹ tó bá ṣe ń kí ìbọn yẹn àlìjọ̀nú á máa jó dànù ni kò ní conceive lẹ́fìrí pé ẹ̀dà ó kọ́mọ̀ nọ́mọ̀ ògùn ẹ̀dà tó bá lò á stop náà wáyé tí ò ṣe ń stop ẹ̀mí kan wà ń bẹ̀ yẹn tẹ́ pé nǹkan tó nídìí kọjá ògùn ẹ̀dà lásán lọ ibi tẹ́mi ń gbé yín lọ nìyẹn ó kúrò lọ́rọ̀ pé àwọn egbòogi pọ̀ àwọn nǹkan tẹ́mi sọ nǹkan tó máa wà spiritual effect lèmi ń kọ yín normal remedy wà tí a lè lò pé láti conceive abọ́gbà táwọn èèyàn ń lò tí ò ṣiṣẹ́ mọ́ ń kọ́ so tàdé ń rí oríṣiríṣi case tàdé ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní unseen world evil world ó ti yẹ yín sìn so bó ṣe lọ nìyẹn ètò yìí ló máa ṣe wàá dẹ̀ ṣe ẹ̀ fáwọn èèyàn kó dẹ̀ tó ṣe iṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní lẹ́ẹ̀kan sí àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123 214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123 214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department ìyèrè lélẹ́yìí ẹ máa fi ìyèrè sí ó ti yé atare díẹ̀ ẹ wá lọ gbogbo ẹ̀ papọ̀ ẹ fi epo sí ẹ fi ṣe ẹran akíka jẹ ẹ fi ṣe ẹran akíka jẹ ó wà very effective wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin ni ó lóyún oyún máa ń bàjẹ́ lára ẹ̀ ni kì í tètè conceive ni kì í ṣe kinní kan ni gbàgbé o gbogbo agbára ọlọ́run ọba lónìí ọlọ́run ju oṣó ju àjẹjẹlẹ́bọ lóògùn òun ló dá gbogbo nǹkan ló fi ní ká máa pè òun iná lẹ́sìnà tẹ̀dí una min dunillahi ibadun ẹ̀rí gbogbo nǹkan tẹ́ ló ń pè lẹ́yìn èmi ọlọ́run kó wá fún yín lọ́mọ kó wá ṣàánú yín kó wá ṣe yín dolówó kó wá yẹ kẹ́ máa rí ṣe ibadun ẹrú èmi ọlọ́run ọba ni wọ́n fáàdì húhùn ọlọ́run ṣàlẹ́ǹjì ẹ̀ ń bì í fáàdì húhùn tó bá ṣùọ̀ fún ẹ pé gbogbo nǹkan tó ń pè yẹn wọ́n lè easy problem ẹ wọ́n lè yọ ẹ́ kúrò ní wàhálà wọ́n lè fún ẹ lọ́mọ wọ́n lè sọ ẹ́ dolówó wọ́n lè yọ ẹ́ kúrò nínú àìsàn fáàdì húhùn ọlọ́run ní kò continue kó máa pè wọ́n fáliyẹ́sẹ̀ jíbù lákùn fáliyẹ́sẹ̀ jíbù lákùn jẹ́ kí wọ́n dẹ̀ da ẹ lóhùn kún ánsà ẹ ikú tù sọ di kí tó wáyé pọ́ lòdòdó ni ẹ ọlọ́run ṣàlẹ́jì gbogbo nǹkan so ọlọ́run ló ní gbogbo agbára òun mo fi sọ fún wa pé kú lè dá ilẹ̀ udawahu fálítẹ́tìlì bú dawahu lè dá yíkùn fálátẹ́tìlì bú bí ara ewé tẹ́ ń béèrè yẹn òun là ń pè ní ewé olúgbòǹsẹ̀sẹ̀ àti rúùtù ẹ̀ ewé olúgbòǹsẹ̀sẹ̀ àti ewé kíni ewé àkókò anytime ewé àkókò àti rúùtù ẹ̀ ewé àkókò àtẹ̀gbò ẹ̀ ewé olúgbòǹsẹ̀sẹ̀ àtẹ̀gbò ẹ̀ ewé rẹ̀kùrẹ̀kù ó ti yẹ yín sìn ìyèrè díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ irú woro atajọ̀sí díẹ̀ ọmọ atare díẹ̀
omi ìbùlẹ̀ omi adágún lẹ máa fi ṣe ọbẹ̀ yìí tẹ́ bá ti lo àwọn nǹkan wọ̀nyí tán ẹ fi epo sí ẹ fi iyọ̀ sí ẹ má fi magí sí ẹ lè ṣe nínú pot àbí kẹ́ ṣe nínú kíni kẹ́ ṣe nínú kòkò àbí pot òyìnbó ẹ wá fi ẹran akíka lẹ máa fi sí ẹran akíka lẹ máa fi sí ewé olúgbòhùnsẹ̀sẹ̀ àti ewé àkókò egbò àti ewé olúgbòhùnsẹ̀sẹ̀ egbò àti ewé àkókò ewé rẹ̀kùrẹ̀kù irú woro àtàjọsì omi ìbùlẹ̀ ọmọ àtàrẹ díẹ̀ ẹ lọ gbogbo ẹ̀ papọ̀ ẹ fi sí ẹran akíka jẹ ọjọ́ kejì àbọ̀yọ́ kẹta tóbìnrin bá parí píríọ̀dù ẹ̀ òun ni kó jẹ ọbẹ̀ yìí gbogbo nǹkan tó jẹ́ pé ní níjà á conceive easily á finú ṣoyún afẹ́yìn gbọ́mọkàn gbogbo ẹni tẹ́ bá ní pé ní níjà à ń fi àwọn ètò yìí sílẹ̀ lórí àwọn tí ò bá lè ra product wa àmọ́ tó bá lówó ò nídìí láti dára ẹ láàmú gẹ́ẹ̀tì bulldozer met fibroid gbogbo nǹkan lòun náà ń ṣiṣẹ́ fún láti lè jẹ́ kóbìnrin conceive ní kíákíá àbí kó gẹ́ẹ̀tì caterpillar 50,000 là ń ṣe promo eléyìí ní nàìjíríà bẹ́ẹ̀ náà là ń ṣe promo caterpillar ní 20,000 bákan náà ni a ní miracle leaf tí wọ́n bá gbé nǹkan sínú wúńbò obìnrin miracle leaf ó lágbára púpọ̀ jù àbí wọ́n fúnyàn ní nǹkan jẹ àbí ọ̀fà ti pẹ́ lára ẹ gẹ́ẹ̀tì miracle leaf 20,000 là ń ṣe promo ẹ̀ ní nàìjíríà bákan náà ni ẹ gẹ́ẹ̀tì all in one natural herbs táwọn èèyàn ń lò tí wọ́n ń confam láti wo èyíkéyìí nínú àìsàn cancer ni diabetics ni àwọn àìsàn ńláńlá kódà spiritual àìsàn ó ń jẹun lójú oorun ó ní ìbálòpọ̀ ojú oorun kì í rọrùn sùn ó forí kókó alátakùn ẹ gẹ́ẹ̀tì all in one natural herbs àwọn ẹ̀kọ́ táwa kọ́ láti tèmi kọ́ láti India ní China ní Arab country àti pé ṣẹ́ta bá ń lé ni ó fẹ́ lójú ibi tí ẹsẹ̀ wa ò bá nínú Africa àbí ní Nàìjíríà ọmọ Ìlọrin làwa iṣẹ́ ta dẹ̀ bá ní àwa rìn káàkiri akẹ́kọ̀ọ́ yẹn so la fi ní ká máa fi ṣe ọmọ ádámọ̀ láǹfààní kò di dandan tó o bá lówó láti ra product wa òun la fi ń kọ́ yín ní nǹkan tẹ́ tún lè tètè lọ ṣe so Ọlọ́run bá lóde gba gbogbo ògo tẹ́ bá ṣe eléyìí tí ò bá mú ẹ tún bọ́ sí mi ẹ tún ṣe míì tí ò bá ti lẹ́bọ lẹ́rù bákan náà ni gẹ́gẹ́ transformer 1100 power fún ọkùnrin tó ní low sperm count weak erection quick ejaculation tó ní demand power tí dakọ́lẹ̀ ń dà láàmú táròkòsá ń dà láàmú oríṣiríṣi àwọn nǹkan tó ń da ọkùnrin láàmú pátápátá tó ń da nǹkan ọmọkùnrin láàmú gẹ́gẹ́ transformer 1100 power kódà you can go with it with this transformer àti caterpillar you get it fún ọkùnrin a dẹ̀ máa ń ṣe àwọn special oríṣiríṣi gbogbo àwọn ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe a máa ń ṣe special ẹ̀kọ́ product fáwọn èèyàn wa tó wà labroad lamẹ́ríkà ní Canada ní Europe ní gbìyànjú kẹgẹ́ẹ̀tì product wa bákan náà ní kẹgẹ́ẹ̀tì memory booster ó ní agbára púpọ̀ wọ́n máa ń kó ìlàkàyè èèyàn memory booster ayé ọmọdé lè lo àgbà lè lo 20,000 náà là ń ṣe promo ẹ̀ àwọn egbòogi tí a order láti India adempake made in India adempake ní South Africa so gbogbo agbára Ọlọ́run ọba lónìí o so gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ máa ń pè wá láti South Africa tẹ́ máa ń bá gbé ọjà a sọ fún pé bọ́tù wa ẹyọ kan tí DHL là ń lò company Sheikh Afagba International a register with DHL so DHL máa gbé bọ́tù ẹyọ kan yìí láti South Africa ni o lọ sí anywhere lórí gbọ́dọ̀ àgbáyé níṣirò 55,000 naira bákan náà ni náà ni ó gbé méjì 55,000 ni ó gbé mẹ́ta 55,000 ni ó gbé mẹ́rin 55,000 ó ti yẹ yìí sin oyin tó wá gbẹ́yọ̀ kan lágbé méjì lágbé mẹ́ta lágbé mẹ́rin that's 55,000 lọ sí anywhere in the whole world tó bá ti wá di pé ó ti ń bọ́ sí márùn mẹ́fà ìṣirò 90,000 ló máa gbé ìyẹn láwọn DHL ẹ̀rẹ̀ wọn pé DHL ò kí ń pẹ́ between 2-3 working days ẹ̀rí wọn ò dẹ̀ kí ń gbé apps bẹ̀tọ́lá pé wọ́n rí pé àwọn apps wa ó wà scientific approved ó dẹ̀ jẹ́ nǹkan tó legit ẹ̀rí Ọlọ́run gbàdúrà gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ wá Nàìjíríà náà àwọn èèyàn ti gba ọjà wa wọ́n ti gbà ní Taraba wọ́n ti gbà ní Jalingo wọ́n ti gbà káàkiri wọ́n gbà ní Kaduna wọ́n gbà ní Kano wọ́n gbà ní Ìlọrin wọ́n gbà ní Ìbàdàn so Èkó dẹ̀ ni ọjà wà ẹ ti understand nsìn so àtẹ̀kó yẹn àti register pẹ̀lú GIG Logistics Sheikh Afagba International Limited àti register pẹ̀lú GIG Logistics lẹ́kọ̀ọ́ ń bẹ̀ so sister mi á kàn gbé ọ̀dà ẹ̀ tí bá ti búùkù ẹ̀ tó ti san owó tó send proof sí mi tó sọ bí tó wà pé káwá deliver ẹ̀ fún ẹ tá a dẹ̀ ti calculate everything tó ti sanwó information ẹ̀ á lọ gbé fún àwọn GIG Logistics wọ́n á dẹ̀ gbé wá fún ẹ máa rí nínú brand wa brand plastic wa àwọn náà tún gbé sínú brand plastic wọn gbá wọn tó bá ti gba ọ̀dà wa wọn mọ̀ pé òótọ́ ni mò ń sọ wọ́n lè testify sí torí ẹ̀mí ẹ̀yin customer wa ó jẹ wá lógún gan kì í ṣe nǹkan tá a lè dédé máa fi rán any kind of dispatch rider àbí fi rán mọ́tò la fi ń jẹ́ kó wà official la fi ń lo àwọn GIG Logistics ó dẹ̀ wà òkè bẹ́ẹ̀ so Ọlọ́run gba àdúrà ẹ̀yin kọ̀ọ̀kan wa àdúrà wa gba inshallah rahman kò síbi tẹ́ wà tẹ́ lè gba product wa o ní Nàìjíríà àti káàkiri gbogbo àgbáláyé gbogbo ẹ̀yin tí bá tó wá fẹ́ ṣe working for pick up tẹ́ fẹ́ lọ gba product gangan lọ́dọ̀ sister mi ní Ìkòyí ní Fálọmọ ń bẹ̀ you are free tí n bá ti búùkù ẹ tọ́ṣẹ́ everything máa link yín pọ̀ wá dẹ̀ lọ gba product ẹ kì í ṣe pọ́fíìsì kan wà ní Èkó ń bẹ̀
ọ̀dọ̀ sister mi ló wà ọ́fíìsì tá ń lò náà ní GIG Logistics ṣe nǹkan tó lẹ́jìtì South Africa lèmi wà mo dẹ̀ ń gbé gbogbo ọ̀dà tó wá láti Canada ní UK ní ẹ̀rí à ń gbé kiri àdẹ̀ ń show reference àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ mo lọ́nà àwọn ọbalọba tó pé out of 100% tí gbogbo nǹkan máa ń dé 70 to 80% wọ́n ń dúpẹ́ lórí product wa kí la tún wá ń fẹ́ so 20% tó kù gan àárín wọn ẹnìkan ò tí jáde báyìí wá complain pé kankan so gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ra product wa you feel free to contact us tẹ́ bá ti lò àbáyé ló ṣe lọ ẹ máa bá wa sọ̀rọ̀ kò sí time ní láti máa ṣe follow up pẹ̀lú yín mọ̀ṣ tẹ́ bá ti gba ọjà nǹkan tẹ́yin bá ń rí ni kẹ́ máa bá wa sọ iṣẹ́ wa iṣẹ́ bíi doctor ni wàá rí pé tó bá wọ inú lab tí wọ́n gbé ènìyàn wá sí emergency doctor máa treat ẹ̀ tó bá di ọjọ́ kejì doctor máa wọnú wọ́ọ̀lù kiri ẹni tó rí ń fọ́ ẹni tí inú ń dùn á máa béèrè pé báwo ló ṣe ṣe báwo lẹ ṣe rí sí wọn ni ó kù síbi báyìí ó kù síbi báyìí bí life ṣe rí nìyẹn so ẹ lè contact wa láti fún wa ní reference lórí àwọn nǹkan tẹ́ lò ẹ̀yin tẹ́ ń fún wa ní good response tẹ́ ń fún wa ní good recommendation tẹ́ ń fún wa ní good testimony ọlọ́run ò ní gbàgbé yín àdúrà yín àgbà gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò àwọn ọmọ aláìní ibi tẹ́ ti mówó náà ọlọ́run ò ní jó tán bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ máa ṣe account number ní fáwọn ọmọ aláìní 0123 21 42 54 account number fáwọn aláìní 0123 21 42 54 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria àdúrà wa gbà inshallahu rahman bẹ́ẹ̀ ni ní Fálọmọ ní Ìkòyí Victoria Island lè lọ ṣe pick up ń bẹ̀ kì í ṣe pé ọ́fíìsì pa wá pàtẹ ọjà pé kìnnìkan eléyìí ti kọjá pé wọ́n pàtẹ ẹ rí pé mo sọ̀rọ̀ nípa oògùn diabetics kan fún yín tí mo ní láàrin oṣù kan ṣúgà máa kúrò nínú blood ẹ mi ń produce ẹ̀ bí eléyìí ṣe báyìí à ń ṣe ní special package fáwọn èèyàn wa ni ó ti yẹ yín nísìn so ẹ̀kọ́ pọ̀ wá máa ó ti tún mínàlì ilmi ilá kọ̀lílẹ̀ so ìmọ̀ ń gùn lọ ọlọ́run balọba tó ní mímọ̀ díẹ̀ lẹ̀dádẹ́mọ̀ nínú tọlọ́run irú ọlọ́run ni ò sí o irú èèyàn pọ̀ gbogbo ẹ̀ olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé adúpẹ́ lọ́dọ̀ yín o àwọn èèyàn tó ń ṣe irú program wọn pọ̀ tó ń ta nǹkan báyìí wọn pọ̀ ẹ̀dẹ̀ ṣú sí wa so I appreciate yín gbogbo nǹkan tẹ́ bá ń lo product wa fún a máa bá yín lára mu a máa ṣiṣẹ́ bí sinillahi ta'ala ogun ayé ò ní borí yín ẹ máa bẹ nínú kẹ́ ọlọ́run títí láéláé àpadà sí aburú kéré tóbi ọlọ́run ní fi ṣàdánwò fún yín ẹ gẹ́ẹ̀tì product wa tó bá ń wojú ọlọ́run fọ́mọ àtẹni tó ní ìpèníjà lórí nǹkan lọ́mọkùnrin dé àtẹni tó ní ìpèníjà lórí memory booster abẹ́ni tó ní ọ̀fà lára tí ó ní wọ́n ti fọfà sáyẹ̀rùn lára bí wọ́n gbé nǹkan sínú wúńbù èèyàn abẹ́ni tó ní àìsàn bíi diabetes cancer mo sọ fún gbogbo àwọn àìsàn yẹn lè ṣú ní duplicate ẹ̀ ló máa ń fún àwọn èèyàn tó bá ti lọ sí hospital tó ti lògùn cancer sí tí cancer ò lọ ọmọ ògùn cancer tó wà spiritual ló máa lò yẹn o tó jẹ́ kíni tó jẹ́ gbòógì mò ń sọ o má ṣì mí gbọ́ o ó ti yẹ yín sìn ìyàtọ̀ wà láàrin dàwá àti sír ó ti yẹ yín sìn so dàwá lóògùn ìwòsàn which is èyí tá ń gbìyànjú láti kọ́ àwọn èèyàn wa ọlọ́run á gbàdúrà wa ẹ WhatsApp wa lórí +27 61 295 6389 kò síbi tẹ́ wà lórí gbọ́dọ̀ àgbáyé tí product wa òde o ẹ contact wa fún èyíkéyìí nínú àìsàn àbẹ́ èyíkéyìí nínú ìpèníjà Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department ó lágbára púpọ̀ tó ráwọn ẹ̀kọ́ tá a kọ́ láti India ní China ní Arab country tá a dẹ̀ kọ́ káàkiri Africa tá a tún kọ́ nílùú àgbọn tí wọ́n ti bí wa tó ń jẹ́ Ìlọrin tó tún wá jẹ́ṣẹ́ tí bàbá wa ń ṣe ẹ̀rí so àwọn fìtọ̀ fọgbẹ́ àdẹ̀fò sí lọ́sàn kan òru kan gbogbo èèyàn tó mọ Sheikh Afagba International káàkiri àgbáńlá ayé wọn àwọn mẹ́wàá fẹ́ lè sọ fún mi pé àti 10 years lèmi ti ń perform so kò sí ìrújú kan ó ti yẹ yìí sìn ọlọ́run gbàdúrà wa ọlọ́run máa fún mi níyọ̀ǹda kí lè máa wá sí live báyìí náà ká lè máa enjoy ara wa lẹ́ẹ̀kan sí ẹ̀kọ́ tí mo kọ́ wa mo ní kẹ́ gẹ́ẹ̀tì ewé àti egbò olúgbòǹsẹ̀sẹ̀ ewé àti egbò ewé àkókò àti ewé rẹ̀kùrẹ̀kù àti ìyèrè díẹ̀ àti irú lọ́pọ̀lọpọ̀ irú woro lọ́pọ̀lọpọ̀ àti àtàjọsí díẹ̀ àtọmọ atare díẹ̀ ẹ lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀ ẹ wá omi ìbùlẹ̀ omi adágún ẹ fi ṣe ẹran akíká omi ìbùlẹ̀ ẹ lè máa fi ṣe pẹ̀lú nǹkan tẹ́ lọ pẹ̀lú ẹran akíká níwọ̀nba tẹ́ mọ̀ pé lè jẹ tán tóbìnrin yẹn lè jẹ tán ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta tó bá parí píríọ̀dù ẹ̀ ni kó jẹ ọbẹ̀ yìí tó bá ti jẹ ọbẹ̀ yìí bí sí nílá epo ni kó lo epo ni kó fi kó dẹ̀ fi yọ̀ sí má fi magí sí o má fi magí sí o lè fi pọ́ọ̀tù ṣe o lè fi pọ́ọ̀tù òyìnbó ṣe o lè fi pọ́ọ̀tù alámọ̀ ṣe ọlọ́run àgbà ní ìbádà àdúrà wa gbà tẹ́ bá lẹ́ni question ẹ WhatsApp wa wọ́n kí n fojú pààyàn rẹ torí pé kí ni látúnṣàkú anfusakun wà álámù bímọ ní ntakọ̀ ẹ má pera ẹ ní nǹkan ọlọ́run ọba ní nǹkan so kí la wá anybody tó máa bá wa sọ̀rọ̀ a máa ń dáhùn tá bá busy á later down
so àwa máyé simple so gbogbo ẹgbẹ́ rẹ̀ tọjà erùpẹ̀ agbowó òkúta bó ṣe òkà pẹ́ láyé tó á pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run làwa fi ń sọ̀yà fáwọn èèyàn àwa ò lágbára kankan àdẹ lágbára kankan níbi kankan àmọ́ ọlọ́run ọba tẹ́ bá wo miracle leave ń sìn ẹlòmí lè wò pé kí ló ń jẹ́ miracle leave ṣọ́rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì ṣé kò tó ní miracle ànábì mọ́mọ́ ló sọ̀rọ̀ nípa sena leaf ọlọ́run bá sọ̀rọ̀ nípa máì zemzem wọ́n sọ̀rọ̀ nípa sídìr fíṣùdírí ma'adudin àtàwọn oríṣiríṣi àwọn ewé bẹ́ẹ̀ bí 100 bẹ́ẹ̀ láwọn fi preserve sena leaf pẹ̀lú máì zemzem kó máa jẹ́ any kind of anti-asasi àbí wọ́n fún yàn ní nǹkan jà àbí wọ́n gbé nǹkan sínú wúńbù fún yàn àwa pè ní miracle leaf ṣé ànábì ò tó ní miracle ọlọ́run bá gan ò tó ní miracle ẹ ti understand yìí sí so àwa ò ní fìtọ̀fọ̀gbẹ́ àdẹ̀ni wá ta nǹkan ní evil word káwá ta sínú ayé àwa ń ta nǹkan tó mọ́ pọn dandan ni gbogbo agbára ọlọ́run bá lóní àdúrà wa gbà o lẹ́ẹ̀kan sẹ́ wọ́n sọ fún wa lórí +2761295689 tìmọ̀ tó bá ṣe share fídíò yìí sí èmi ò sọ pé wọ́n share fídíò àmọ́ share ìwọ náà ń wojú ọlọ́run ọba fọmọ share kó kan ẹlòmíì tó nídìí ẹ̀ lára ẹlòmíì ti lo oríṣiríṣi rẹ́sípì ó ti mu omi klọ́ọ̀fù ó ti ṣe oríṣiríṣi tó bá ti wà spiritual engage kò sí nǹkan tó lè lò kò ní lọ àwọn ẹ̀kọ́ táwa ń kọ́ yín àwọn ẹ̀kọ́ tó wà spiritual effect gbogbo àwọn egbògi tá dẹ̀ ń tà àwọn apps wa ló wà spiritual effect adẹ̀ láwọn special tá tún máa ń ṣe kò síbi tẹ́ wà tí ọjà wa òde o. Masalamu wa ila liqa'i.